ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájà ọba alẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé òtútù fún ọwọ́ ojú náà ní fọ etí tẹ́fí gbọ́wọ́ etí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà láti ṣe bẹ́ẹ̀ gbálégbélé tá a mọ aṣojú mọ́ máwòrán àti tí gbọ̀ wá ṣẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé kọ́ ní yípadà àyànfẹ́ Elédùmarè òun lè ní jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹjá gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Láti ìgbà tí Tinubu ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè yìí ti di ìtọ́jọ́ àjọrẹ̀yìn El-Rufai ló sọ èyí di mímọ̀. Tinubu tètè máa sáré bọ̀ wá sílé báyìí o láti wá ojútùú sí ìpànìyàn tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi òun ló ń pèpè bẹ́ẹ̀. Mo kájú òṣùwọ̀n mo sì tó gbangba sùn lọ́yẹ́ láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣèyí Mákindé òun ló fòun náà léde. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Ọ̀yọ́ o, ilé-ẹjọ́ májísírèètì nípínlẹ̀ Ọ̀yọ́ ti pàṣẹ àtìmọ́lé oníṣègùn ìbílẹ̀ kan èyí tó wú òkú ènìyàn jáde láti fi ṣoògùn ọrọ̀ nílùú Ìṣẹ́yìn. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Èkìtì, ilé-ẹjọ́ májísírèètì tí òun náà ti sọ dúnmọ̀ wípé kí arábìnrin kan kó wà ní àtìmọ́lé lórí ẹ̀sùn ìgbìyànjú láti gé nǹkan ọmọkùnrin ọ̀rẹ́kùnrin rẹ̀. Ògbóǹtarìgì adigunjalè tó tún jẹ́ àgbà apànìyàn adẹ́mi ènìyàn légbodò ní ìpínlẹ̀ Kánò ti jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní ọkàn aṣebi kì í balẹ̀, ẹni bá sì ṣe bẹ́ẹ̀ fi ikú oró pa ni ikú oró ni wọn yóò fi pa òun náà. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ikú oró pa olórí àwọn báńdíìtì kan ní ìpínlẹ̀ Zamfara látọwọ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ o. Láti ìgbà tí Tinubu ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè yìí ti ń jó àjórẹ̀yìn El-Rufai ọlọ́sọ èyí di mímọ̀. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai olóńgbà ti ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò tí wọ́n ṣe ìtàkùrọ̀sọ pẹ̀lú rẹ̀ ní ilẹ̀ Haúsá. Ibẹ̀ ló ti ṣe àlàyé wípé láti ìgbà táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gun orí àléfà lẹ́kọ̀ọ́ tí ké bí eku tẹ́yẹ òsì ké bí ẹyẹ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Nígbà tí ó ń ṣe àlàyé wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní kò kájú òṣùwọ̀n tó sì jẹ́ wípé kò ní àkóyawọ́ bí tí wù kó mọ ojú ṣáájú ó tún pọ̀ nínú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Níṣẹ́ ni El-Rufai fi ẹ̀sùn kan Tinubu wípé tẹ́ ẹ bá rí èèyàn kan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn sí ipò rẹ̀ nínú kó jẹ́ ènìyàn tó wá láti ìran rẹ̀ tàbí kó jẹ́ ọ̀rẹ́ minú rẹ̀ ó ní ó kájú ẹ̀ o kò kájú ẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló gbé ẹni náà ló gbé sí ipò ni. Ó ní bákan náà ó ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti jó àjórẹ̀yìn látàrí àìsí ètò ààbò ìpànìyàn gbogbo ìgbà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí. Ṣẹ̀tún wo ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ti di akúrẹ̀tẹ̀ àti tó ti di àjórẹ̀yìn bíi ti òkò tó báyìí ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò tó ní ìtàkùrọ̀sọ náà ní ilẹ̀ Haúsá wípé àtìgbà táàrẹ ti gorí àléfà báyìí ó ní nǹkan ti ń dàrú fáwọn ọmọ orílẹ̀-èdè yìí. Tinubu tètè máa sáré bọ̀ wá sílé báyìí ní kíákíá láti wá ojútùú sí ìpànìyàn tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi olóńpèpè. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe wà ní òde báyìí láti ọjọ́ kejì inú oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ ṣe ìrìn àjò tó ti tẹ bàálù rẹ̀ létí lọ sí orílẹ̀-èdè Faransé níbẹ̀ tó ní ọ̀sẹ̀ méjì gbáko. ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lò ní orílẹ̀-èdè Faransé ọ̀hún láti lè ṣe àwọn iṣẹ́ àkànṣe tí ó mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè Nàìjíríà. Láti bí ọ̀sẹ̀ méjì táàrẹ ò ti sí ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ oríṣiríṣi ìkọlù ó ti wáyé ní gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà níbi tí ó ń ka ènìyàn tó ti lé ní 150 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí lásìkò táàrẹ tí wọ́n sí lórí ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí ti ìpínlẹ̀ Plateau, ìpínlẹ̀ Benue, Zamfara, Borno àti àwọn agbègbè míì ní orílẹ̀-èdè Nàìjíríà. Èló wà fà á ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 Peter Obi ló ti wá sọ ọdún náà wípé káàrẹ Bọ́lá Ahmed Tinubu kó pa gbogbo tó wù kó lè máa ṣe tì ní orílẹ̀-èdè Faransé kó sì máa bọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà ní kíákíá wàrà sísà láti wá ojútùú sí ìpànìyàn èyí tó ń lọ lọ́wọ́ báyìí. Nígbà tí Peter Obi tí ó mọ̀ ṣe àlàyé ó
sọ nínú wípé a gbọ́dọ̀ mójútó ìṣekúpani tó ń di gbogbo ìgbà àti gbogbo àsìkò tẹ́mi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò sì sí ètò ààbò lórí wọn mọ́. Ó ní bẹ́ẹ̀ ni ká mójútó ìbúgbàmù pipeline tó ń wáyé ní Niger Delta ní gbogbo ìgbà àti ìkọlù kọgbá ní North East tí ń ṣe ilẹ̀ àríwá àti South East tí ń ṣe ti àwọn ọmọ una tá a mọ̀ sí Igbo. Ó ní gbogbo eléyìí kò yẹ kí ààrẹ mọ̀ sun àsùnpìyè lórí rẹ̀ àti pé ìrìn àjò táàrẹ ṣe yìí kò yẹ kí ó lò tó báyìí lásìkò tó tá a wà lórílẹ̀-èdè Nàìjíríà. Oníṣẹ́ bí ààrẹ náà ti gbọ́ ìròyìn náà lọ́tún àti lọ́sì kí ni ààrẹ tún fẹ́ dúró mú ní orílẹ̀-èdè ọ̀hún nígbà tí ilé rẹ̀ báyìí tí ó ti ń jò sọ̀rọ̀sọ̀rọ̀. Ó ní fún ìdí èyí òun ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tètè ṣẹ́rí padà wá sílé láti tètè wá wá ojútùú sí ìpànìyàn gbogbogbà èyí tí ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀kọ̀ndù orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí. Mo kájú òṣùwọ̀n láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣèyí Mákindé òun ló sọ èyí di mímọ̀. Gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ arákùnrin ẹnjìnìà Ṣèyí Mákindé òní ó mà ti sọ èyí di mímọ̀ lásìkò tó ní ìtàkùrọ̀sọ lórí móhùnmáwòrán Channel níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ibẹ̀ ló ti sọ̀rọ̀ náà tó ti sóde lásìkò yìí. Ó ṣe ní àlàyé pé ètò ìdìbò tọdún 2027 ó ní kì í ṣe láàrin ẹgbẹ́ òṣèlú APC àbí ẹgbẹ́ òṣèlú PDP. Ó ní ṣùgbọ́n ó wà láàrin ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó nítorí pé bí nǹkan ṣe ń lọ lásìkò tí ẹgbẹ́ òṣèlú APC yìí tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń ṣe àfihàn ibi táwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọn yóò ṣe bẹ́ẹ̀ fì sí. Ó ní sí kásì mọ́ tanra wa jẹ ipò tó ń bára òun lọ́jọ́ ti tèmi gẹ́gẹ́ bí gómìnà tí ń lo sáà kejì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní inú òun dùn sí òun sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ó ní síbẹ̀ òun ní ìran kan látún ti lọ sí àwọn ipò tó ju ipò tó ń wà yìí lọ. Ó ní bóun ṣe wà yìí o òun kájú òṣùwọ̀n òun sì tó gbangba sùn lọ́yẹ láti di ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mú. Ọ̀rọ̀ mọ̀ pọ̀ nínú àlàyé tí Ṣèyí Mákindé tó ṣe lásìkò tó ní ìtàkùrọ̀sọ náà lórí Channel. A ṣe àfihàn fídíò rẹ̀ tí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà. It is that I say I want to do. How does President Ṣèyí Mákindé sound to you? When you first heard it, Ṣèyí Mákindé for president, how does that sound to you? How does it make you feel? Well, when somebody said Governor Ṣèyí Mákindé, some 7 years ago, my question was, look, governor of which Rotary district? President Ṣèyí Mákindé, maybe president of my town union, perhaps. But let me say this, Seun. I don't have any doubt that I have the capacity to occupy the highest office in this land, and I have what it takes. But is it what I want to do right now? Is it what Nigerians are asking for? Is it what my party will say we should do? I don't know. We still have a long time to go. Where we are right now is, we must fix our party. You must have a platform for you to even aspire to be anything. And let me also say this: if my political journey ends right here, I am also very happy. When I joined politics in 2007, I wanted to go to the Senate. I wanted to be a senator. But now, not only have I achieved more than that by being the governor of my state, I've also cherished the opportunity that people gave to me to make my own little difference. They call you GSM, Governor Ṣèyí Mákindé. And I heard some people in Ibadan the other day said, we want PSM, President Ṣèyí Mákindé, but you said that is up to you. But let me ask you quickly, and you know the politics of your state, how sentimental people also feel that there is Okeogun, there is, there are a lot of interest on the different blocks, and there are those who will say, look, who is succeeding Ṣèyí Mákindé? Do you have a succession plan? Because I'm hearing that you already have a right-hand man to take over from you. Who is this person? Well, all I can say, Sean, is that we have enough good people within our team in Oyo.
káàbọ̀ padà. Ọ̀rọ̀ di ìlú Ọ̀yọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé ẹjọ́ májísírèètì ti ìpínlẹ̀ náà ti pàṣẹ àtìmọ́lé oníṣègùn ìbílẹ̀ kan èyí tó wú òkú ènìyàn jáde láti fi ṣe oògùn ọrọ̀ nílùú Ìṣẹ́yìn. Ilé ẹjọ́ májísírèètì tó fi ìkàlẹ̀ sí Ìyágànkù ní ìlú Ìbàdàn tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti sọ ọ́ di mímọ̀ wípé wọ́n lọ́ọ́ rẹ̀ fi oníṣègùn ìbílẹ̀ Adépọ̀jù Ìfálékè ẹni ọdún 22 sí àtìmọ́lé láti èyí tí ó wá láti ìlú tó pè ní Kọ́ọ̀mù Àgàtè mining camp ní Kọ́mú Ìṣẹ́yìn ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú àlàyé tí ẹni tí ó jẹ́ olùpẹ̀jọ́ Sergeant Samuel Owólabí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó wáyé ní ọjọ́ 9 oṣù kẹrin ní nǹkan bí dédé aago 6 ìdájí ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ lágbègbè tá a ti dárúkọ yìí pẹ̀lú bó ṣe ní oníṣègùn Ìfálékè ó ṣe bẹ́ẹ̀ wú òkú ènìyàn jáde ní inú sàárè tí wọ́n ti sin sí tó sì yọ àwọn eegun kọ̀ọ̀kan ní ara rẹ̀ àti irun ara òkú náà kó tó di wípé ọwọ́ bá bí ọwọ́ ṣe bá náà ti gbé lọ sí ilé ẹjọ́ níbi tí adájọ́ G.I. Ọládélé tó sì ti sọ dúró wípé kó wà ní àtìmọ́lé àti pé òun tún fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ tí wọ́n bá ti lè rí 500,000 naira gẹ́gẹ́ bí owó bẹ́ẹ̀lì rẹ̀ ṣùgbọ́n tí kò bá ti rí eléyìí kó sì wà ní àtìmọ́lé títí di ìgbà tí ìgbẹ́jọ́ rẹ̀ yóò tẹ̀síwájú lọ́jọ́ 12 nínú oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ǹjẹ́ bákan náà ni Ọmọṣorí ní ìpínlẹ̀ Èkìtì ilé-ẹjọ́ májísírèètì tí òun náà ti ṣe bẹ́ẹ̀ fi arábìnrin kan sátìmọ́lé lórí ẹ̀sùn ìgbìyànjú láti gé nǹkan ọmọkùnrin ọ̀rẹ́kùnrin rẹ̀ lọ. Ilé-ẹjọ́ májísírèètì tó fi ìkàlẹ̀ sí olúlu ìpínlẹ̀ Èkìtì tí ń ṣe Adó Èkìtì òun ló mà ti pàṣẹ wípé kí ọ̀dọ́bìnrin torúkọ rẹ̀ jẹ́ Joy Ikoja kó wà ní àtìmọ́lé títí di ìgbà tí ìgbẹ́jọ́ rẹ̀ yóò fi máa tẹ̀síwájú lórí ẹ̀sùn wípé ó gbìyànjú láti fi ọ̀bẹ rẹ́ kínní ọmọkùnrin ọ̀rẹ́kùnrin rẹ̀ tí orúkọ tiẹ̀ ń jẹ́ Ibrahim Usman lásìkò èdè àìyedè tó ṣẹlẹ̀ láàrin wọn. Nínú àlàyé tí ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ Inspector Adébóyè Adéṣẹ́gun èyí tó ṣe lọ́jọ́ 12 oṣù kẹrin ọdún tá a wọ̀ yìí ní nǹkan bí dédé aago 8 alẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lágbègbè tí wọ́n pè ní òpópónà Ìrònà ní Adó Èkìtì tí ń ṣe olúlu ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé wípé àwọn méjèèjì ni wọ́n jọ ní èdè àìyedè láàrin ara wọn kan tó ṣẹ́jú kan tó fọ̀ níṣe ni Joy ló ti lọ rè yọ ọ̀bẹ tó mú sómúsómú dáadáa tó sì gbá kínní ọmọ tó sì gbá nǹkan ọ̀rẹ́kùnrin rẹ̀ tó gbà mú tó fi ṣe bẹ́ẹ̀ tó ṣe ní èṣe ní tí kì í bá ṣe ti àwọn olùgbé agbègbè náà tí wọ́n dá sí ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní níṣe ni kò bá ti gbìyànjú láti gé kínní nǹkan ọmọkùnrin ọ̀rẹ́kùnrin rẹ̀ kalẹ̀ ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí tó ṣẹlẹ̀. Fún ìdí èyí ó ti di èrò ilé-ẹjọ́ májísírèètì ti ìpínlẹ̀ Èkìtì níbi tí adájọ́ Ọlátọ̀míwá Dáramọ́lá tó ti sọ dímọ̀ wípé òun kò lè fi ààyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ látàrí wípé irú ìwà tó wù yìí àti pé orúkọ tó pè òun jẹ́ fáwọn ènìyàn ó tún yàtọ̀ sórúkọ tí ó wà nínú ìwé ẹ̀sùn ọ̀daràn èyí tí wọ́n fi kàn yìí ó ní fún ìdí èyí kó sì máa wà ní ọgbà àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ 22 nínú oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí kí ìtẹ̀síwájú ẹjọ́ rẹ̀ kó tún tó wáyé. Ògbóǹtarìgì adigunjalè tó tún jẹ́ àgbà apànìyàn ní ìpínlẹ̀ Kánò ti jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin tí ó jẹ́ ògbólógbò oníṣẹ́ láabi apànìyàn àti adigunjalè tí wọ́n ní ó ti jingiri nínú kó máa gba ọ̀kadà àwọn ọlọ́kadà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ilé fífọ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Kánò tí orúkọ rẹ̀ ń jẹ́ Umaru Awalu èyí tí ọ̀pọ̀lọpọ̀ túmọ̀ sí Abadujali ní ìpínlẹ̀ ọ̀hún ó ní wọ́n sọ dímọ̀ wípé ó wá láti ìjọba ìbílẹ̀ Wudi ní ìpínlẹ̀ Kánò ní ṣe ni ó jọ̀wọ́ ara rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá Antidaba ní ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ 14 oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí. Wọ́n júwe arákùnrin Abadujali yìí lẹ́ni tí wọ́n ṣe ní àlàyé pé ó ti jingiri nínú ìwà ìṣekúpani olè jíjà àti kó má ṣe bẹ́ẹ̀ gba ohun tí kì í ṣe tiẹ̀ kó
ó sì máa pa àwọn ènìyàn ní ẹkún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé. Wọ́n ní lásìkò tí àwọn agbófinró tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe pàtírò káàkiri láti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú gbogbo àwọn oníṣẹ́ láabi wọ́n fi gbogbo kọ̀rọ̀kọ́ndù agbègbè náà bójú òní ọwọ́ bá tí ó sì jọ̀wọ́ ara rẹ̀ padà fún iléeṣẹ́ ọlọ́pàá náà lẹ́yìn ọjọ́ kejì tí ọwọ́ ti bá àwọn ènìyàn 61 wọ́n jẹ́ afurasí ọ̀daràn náà lẹ́yìn tí ó ti jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ báyìí. Wọ́n ní àwọn yóò gbé lọ sí ilé ẹjọ́ o lórí ẹ̀sùn ìdigunjalè, ìṣekúpani àti ìdomi àlàáfíà ìlú èyí tí wọ́n ní wọ́n fi kàn án. Ọkàn aṣebi kì í balẹ̀ o, ẹni bá sì fi kú oró pani báyìí ó di dandan kí òun náà kú ikú oró. Ní ṣe ni ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa olórí àwọn agbésùmọ̀mí báńdíìtì kan ní ìpínlẹ̀ Zamfara lẹ́ni tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní ìpakúpa lásìkò ìkọlù wọn tó wáyé ní ìpínlẹ̀ náà. Ikọ̀ ọmọ ogun lẹ́yìn tí orúkọ tí wọ́n jẹ́ Operation Fasayamanu ó ní wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀yìn ògbólógbò oníṣẹ́ láabi agbésùmọ̀mí agbébọn torúkọ rẹ̀ ń jẹ́ Kachala Bello Kaura tí wọ́n ti fi ẹ̀yìn rẹ̀ janlẹ̀ báyìí nínú ìkọlù tó wáyé lágbègbè tó pè ní Goburawa Danwanjiya ìjọba ìbílẹ̀ Anka ní ìpínlẹ̀ Zamfara. Ǹjẹ́ báwo ni ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀? Níṣẹ́ náà sọdúnmọ̀ wípé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Kachala Bello Kaura yìí ó ní ó ń ṣọṣẹ́ gbogbo agbègbè ìpínlẹ̀ Zamfara, Kebbi, Sokoto àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú igbó tí wọ́n pè ní Bagega àti Gandu Game Reserve ó ní àwọn oníṣẹ́ láabi náà fi ṣe ibùbá tí wọ́n fi ṣọṣẹ́ ní gbogbo ìgbà àti gbogbo àsìkò lẹ́yìn tí ìròyìn dé etí ìgbọ́ àwọn ikọ̀ ọmọ ogun lẹ́yìn Operation Fasayamanu náà pa kìtìmọ́lẹ̀ o wọ́n sì lọ́ọ́ di dojú ìjà kọ àwọn oníṣẹ́ láabi ọ̀hún níbi tí wọ́n ti ṣe ní àlàyé wípé ọ̀gọ̀rọ̀ àwọn oníṣẹ́ láabi agbébọn tó bá ní inú igbó náà ó ní wọ́n ṣekú pa ní ìpakúpa nílò èyí tí ọwọ́ ti bá ẹni tó jẹ́ olórí wọn Kachala Bello Kaura nílò èyí tí wọ́n júwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ àbúrò fún Kachala Alhaji Shadari èyí tí wọ́n ti ṣekú pa òun náà lọ́dún 2023 nínú igbó tó pè ní Sunke ní ìpínlẹ̀ Zamfara. Àwọn méjèèjì yìí ni wọ́n sọ di mímọ̀ wípé wọ́n ti jingiri nínú ìwà ìgbésùmọ̀mí, ìṣekúpani àti ìdá ara ìlú lóró nínú ìgbà tẹ́yàn náà yò gẹ́gẹ́ bí báńdíìtì àgbésùmọ̀mí gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara. Kídùn kọ́pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge màdèmágẹ̀ fìlẹ̀ òní kọjá ìpéǹpéjú amásájú kí n tó máa lọ láti ṣe ẹnu mi ní dédé síbi lórí ìkànnì Àrólé Baba 1010 TV fún tásìkò yìí ẹja pẹ̀kẹ́lu kókó tá a ti mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Aṣọ́dúnmọ̀ wípé láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní nǹkan tí bójúmu fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí mọ́ o èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ El-Rufai ta ló mú ìròyìn náà wá. Tinubu tètè máa sáré bọ̀ wá sílé ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ àti kíákíá báyìí láti wá ojútùú sí ìpànìyàn tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi ló sọ èyí di mímọ̀. Mo kájú òṣùwọ̀n láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣèyí Mákindé ló mú ìròyìn náà wá. Nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ níṣe ní ilé ẹjọ́ májísírèètì tó fi kalẹ̀ sí Ìyágànkú ló ti pàṣẹ kí wọ́n lọ rèé fi oníṣègùn ìbílẹ̀ kan sátìmọ́lé lórí ẹ̀sùn pé ó wú òkú jáde ní ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Èkìtì níbi tá a ti mú wá pé ilé-ẹjọ́ májísírèètì ní kí arábìnrin kan kó wà ní àtìmọ́lé lórí ẹ̀sùn ìgbìyànjú láti gé nǹkan ọmọkùnrin ọ̀rẹ́kùnrin rẹ̀ lásìkò tá ní èdè àìyedè. Ògbóǹtarìgì adigunjalè tó jẹ́ àgbà apànìyàn ní ìpínlẹ̀ Kánò ló jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún. Ní paríparí ọkàn aṣebi la ní kì í balẹ̀ o ẹni bá sì fi kóró pa ni ikú oró ni wọn yóò fi pa òun náà. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí la sọ nímọ̀ wípé wọ́n ṣekú pa ẹni tó jẹ́ olórí àwọn báńdíìtì ní ìpínlẹ̀ Zamfara. Jẹ́ títí di ìgbà tá a tún padà máa ṣe àkójọpọ̀ ìròyìn ní ìta àmọ́ mo wá sójú mọ́ màwòrán àti tí gbọ́ ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa èmi ní mọ̀ wá ẹ̀yin náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ fún ti àsìkò yìí.